Adéwálé ọmọ Amíré nínú ọmọ pé nígbèjègbà ẹjọ́ Abíọ́dún o òní ọjọ́ ìkẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún tí gbogbo àgbáyé mọ̀ sí àyájọ́ ọjọ́ ìfúnnilẹ́bùn bèbí lọ wáyé àṣọdúnmọ́dún ìníṣàwọ̀ àṣọdúnmọ́dún o àṣoṣùmọ́ṣù níṣàwọ̀ àṣoṣùmọ́ṣù torí ọdọọdún ìlà àrọyẹ ọdọọdún ìlà àròrù àṣẹ Ọlọ́run Olódùmarè ni ọwà nífọdún èyí ṣàṣebọlá ṣàdánì ìlú wáyé bàbá jẹjẹ mọ gbọ́ bí mo ti wí o bàbá Abraham mọ fi gègé lọ́rọ̀ ẹnu mi mo fẹ́ gbéra kankan mo fẹ́ rèlé àwọn bàbá rẹ mo fẹ́ lọ kì í ọ bí ológun ẹrú o Adéwálé ọmọ Amíré má kì í ọ bí oníwọ̀fà ọgbọ̀n wọ́n kì í ọ bí ológun kẹ́kẹ́ má sì tún kì í ọ bí ọlọ́gbọ̀n àbájá orí ẹ̀mí mọ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ni àbọ̀ ọmọ gbé Ìkẹ́rẹ́-Èkìtì níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ olódò ọjà amọ́ni gorogoro ọmọ olókè méjì ìtakọ́tabo olóṣù ta ọ̀run kẹrẹ́ ọ̀rọ̀ lẹ̀ bàbá wùrù sí ọmọ òkèrú yọ̀yọ̀ kí mi yẹ fún ọ̀nà o òkè parapọ̀ ọ̀sọ̀rọ̀ àdúta ọmọ àbágbà mí èyí gbà mí àgbàgbà fìàfìà alápàáfà rí ọmọ ilé oúnjẹ ń re ọmọ ojúkè ìbojú lérù bébé ni wọ́n pòkè láwọn bàbá rẹ̀ ọmọ ègbó olúwayé o ègbó olúwayé ègbó àdìmúlà ègbó aláṣù gbaragbara jìgbá àbọ̀ ọmọ pé àjẹyọ àtàjẹsẹ́kù nímú oúnjẹ yín àná nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ayókè yákàrú òfin ọmọ ògèlè mọjọ ọba ó fi ṣọdún èyí o lórúkọ Ọlọ́run ọba wàá ṣàmọdún ṣọpọlọpọ nínú ayé mi kó dàgbà kó dògbò nínú àṣẹ ìrọ̀rùn lórúkọ Ọlọ́run ọba àbọ̀ ọmọ pé US lọmọ Amíré tí ń jáyé ọwọ́ nírajò gbé sàjò lórúkọ Ọlọ́run ọba òkòrè òkòdélé àfíjù àti pẹ̀sẹ̀nẹ̀ tó mòye ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ayélujára lọ́nà ẹ̀tọ́ mẹ́bí níṣẹ́ sí wọn àṣeyè lálákàn ń ṣe epo ọ̀ọ́nì báwo ṣàṣetì ọ̀ọ́nì ṣàṣedànù nínú ayé mi lórúkọ Ọlọ́run ọba níwọ̀nyí àmọ́dún o Ọlọ́run ó sì bùkún fún ọ sí nínú ohun rere gbogbo òkè òkè ńlá múrú sí o Adéwálé Abíọ́dún ọmọ Amíré ó nírẹ̀lẹ̀ lórúkọ Ọlọ́run ọba.